migrate to reality. Oòduà nation, no going back. KKT. My body do say, do kiki, do fede, kama fọwọ́ kan kẹ́kọ̀ọ́ láì sọ fún mi gbogbo ibi tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ àti Saudi náà ní 90% gbogbo kíná yìí àti Saudi ló ti wá ẹ wo bá ṣe ń da gbogbo olúrù torí pé lẹ́ni ẹ̀ ń wá owó kiri àìmọye ọmọ ló ti sọ ìyá rẹ̀ bàbá rẹ̀ di ẹlẹ́bọ kó má débi tó ti máa yọ àdá tira wọn lókù báyìí àmọ́ wọ́n ti bá débi kan nígbà tó ń bá sọ pé ìkúnlẹ̀ ò dáa tó wá dọ́dọ̀ ọba lọ́dún tó bẹ̀rẹ̀ sí ní ìkúnlẹ̀ ó sì ti ṣépè ó sì sọ pé Ọlọ́run ní gbẹ̀sìn lọ́wọ́ ẹni tí ó bá kúnlẹ̀ fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ó sì dọ́dọ̀ ọba lọ́dún ẹ̀sẹ̀ ẹ̀dá ọlọ́mọ ó ń sọ fún ẹ̀ pé fọ́tò ò dáa ọwọ́ débi tó ti fún ọ ní owó dọ́làsì ọwọ́ ya fọ́tò ọwọ́ tó wájú fọ́tò parapara wọ́n yà ọ́ àmọ́ àwọn tó ti sọ fún pé níbi ní yóò dáńkọ́ mo lè sọ fún mi gbogbo ibi tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ àti Saudi náà ní 90% gbogbo kíná yìí àti Saudi ló ti wá kò sí tó ń jẹ́ Salafi 1990 blackmailing ni afa àlàwà àwárínú àríta àròdè amabi títí ń bọ̀ wá amabi tí wàhálà yìí kó tó débi tó dé yìí láti ń pariwo rẹ̀ fún yín ẹ wà dé ẹni lágbájá kèfèrí ni tamado kèfèrí ni eléyìí kò sí lọ́hùn sí ìtẹ̀yìn wá fi wá mọ ẹni tí ó wà lójú ọ̀nà onírúgbà oníṣòkòtò ẹ dìde kẹ́ ẹ máa ṣe campaign kẹ́ ẹ máa ṣe lecture lórí ọmọ tí ó mọ pàtàkì òbí ẹ̀ nígbà tó wá jẹ́ já wọn lọ́wọ́ nísìnyí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbàgbé rárá o ẹ lápẹ́lẹ́ bá o ẹ sàpẹ́lẹ́ àwọn èèyàn ìmúlẹ̀ bí kí àwọn èèyàn síbẹ̀ náà lẹ sí wá sí pé ká máa fi mú kí èèyàn wọ́n ti wá dá àwọn àṣà ọmọ kalẹ̀ sínú society wọ́n tún láti máa gbọ́yà ìpè ní ẹ̀yọ́ òbí ẹ bá mú àwọn ọmọ wá sílé kéwu wa tó bá dé tó bá kúnlẹ̀ fún yín mọ́ àwọn làwọn sọ fún wọn yín pé ní tó bá kúnlẹ̀ fún yín mọ́ o kò sínú ẹ̀sìn torí pé lẹ́nìkan ó bú ànábì wọ́n ní ẹ mú ẹ lọ́pàá a sì rí àwọn èèyàn lójú ọlá ayé ànábì náà tó wà ní Madina tó lóun ò ṣe ìsìlámù mọ́ ànábì ò pàṣẹ pé ní ẹ lọ mú kẹ́ ẹ pa